àṣeyí ṣàmọ́dún àṣeyí ṣàmọ́dún ọdọọdún làárọ̀ mọ́ bí láàtẹ́ àṣeyí ṣàmọ́dún o. kíkú máa pa ẹ́ ọ̀rẹ́ mi o kàrùn máa ṣe ẹ́ ọmọ tọ́lá kórí jẹ́ ó dàgbà kó pẹ́ láyé kéyìí máa ṣe já ṣe mọ́. àtùpàlà iṣẹ́ ẹ gbọ́dọ̀ kú o àtùpàlà iṣẹ́ ẹ gbọ́dọ̀ kú o ọlọ́jọ́ bí tẹ̀rí yẹn ènìyàn kú rárá àtùpàlà iṣẹ́ ẹ gbọ́dọ̀ kú o ọmọ Tọ́lá tẹ̀rí yẹn ènìyàn kú rárá àtùpàlà iṣẹ́ ẹ gbọ́dọ̀ kú o. Ẹ̀gbá ké ibẹ̀ lọ́làjú ti ṣẹ̀ wá. Ẹ̀gbá ilé ibẹ̀ lọ́làjú ti ṣẹ̀ wá. Ọmọ Ẹ̀gbá ló máyé jẹ́ ọmọ Ẹ̀gbá ló lólúmọ̀ o. ẹ̀yin ọmọ Olúmọ ẹ̀yin ọmọ Olúmọ ọmọ Ẹ̀gbá ẹ̀ ó yàyà ọmọ Ẹ̀gbá ẹ̀ ó yàyà ẹ̀yin ọmọ Olúmọ o. Ìbálòdé tó ní o Òṣùpá Akẹ́wì mórí bá fọ́lọ́hún ọba mọ́rímọ́rí ọba lámọ̀ tí mọ̀ yàn lónìí mórí bá lọ́dọ̀ àwọn bàbá tó gbé bí ọlọ́mọ alájà Mariam ọmọ Tọ́lá Èsìgè mẹ́bí wọn ní kí wọ́n dún ẹ̀ lóde àyà Godspower Èsìgè dákun mọ́ dání gọ́jọ́gọ́jọ́ kò pẹ́ bí mo pẹ́ ṣe ń pẹ́ kó dàgbà kó dògbó lágbára ọlọ́wọ́n ọba màmá Efe Mena Èsìgè mẹ́bí wọn ní kí wọ́n dún ẹ̀ lóde màmá Eru Mena Èsìgè kọ́ríjó báwọn tẹ̀lé ìpẹ́ o màmá Ẹ̀mú owó Èsìgè kó báwọn ṣàmọ́dún kò wá sí bó ṣe lè pẹ́ tó ní ayé òní tọ́nà ó sàré ọmọ àyà Delta o ìsoko níṣẹ́lẹ̀ àwọn ọkọ rẹ̀ ó pọ̀ ọdún Ẹ̀gbá nílé o Ẹ̀gbá níṣẹ́lẹ̀ àwọn bàbá tó gbé bí ọlọ́mọ ọmọ létí Àyájímọ̀ Ọláṣẹ́gẹ́ o kọ́lọ̀ tẹ́wọ̀n sáfẹ́fẹ́ rere iwájú tó kọjú sí ó dáa ẹ̀yìn tó fi sílẹ̀ onídàárú lágbára ọlọ́wọ́n bá ọmọ Táìbá Ọláṣẹ́gẹ́ o mẹ́bí wọn ní kí wọ́n dún ẹ̀ lóde ìlọ́wádìí ilé àwọn bàbá tó gbé bí ọlọ́mọ ọmọ Jẹ́mọ̀lẹ́gbà alákẹ́dákun mọ́ gbọ́ bí mo ti fẹ́ kó kí ilé àwọn bàbá rẹ̀ ọmọ àkọ́mọ yàrá àtàkẹ́ o ọmọ ìtètèdé oníkùdé o èèyàn tó dé lẹ́yìn rẹ̀ lóní gbàgede ọmọ onílẹ̀kùn mẹ́rìnlélógún o èyí tó yẹ wọ́n kàn ọmọ onímọ̀mọ́ pẹ́ o ọlọ́mọmọ kòkò lọ́mọ Jẹ́mọ̀ kì í fi ìṣọ̀lẹ̀ nínú ilé àwọn bàbá tó gbé bí ọlọ́mọ ọmọ olódòdè mọ́ gbọ́ o ọmọ rí bàbá lọ́sùn Ẹ̀gbá ní ọmọ èrò lọ́ka o ọmọ Olúgbọ́njọ́ bí ọmọ asẹ́tìmù mi kíkan Ẹ̀gbá ọmọ yùmùyùmù lòrò kúkú ké ọmọ Lísà bí ọmọ gbogbo àkàlà ọba márùn níbẹ̀ ló jẹ́ Ẹ̀gbá Aláké mẹ́bí gbogbo wọn ni wọ́n dádé Olúhùnbárà ọba ní Àgùrá ọba ní Ọ̀ṣìlẹ̀ ọba ní Olówó Òdùwọ̀ ọba ní Aláké gbọ́nkọ́sẹ́ ń bẹ lálàáfíà rọba ní ìṣe ẹ mọ̀ pé bọ́ ti ṣe mọ́ká náà ṣe lóde Ẹ̀gbá Aláké wọ́n mú mi sẹ́mísẹ́mí mọ́ká ẹ̀yìn mọ̀dògún lóde Ẹ̀gbá Aláké sẹ́rọ̀ mọ́ pa ní wọ́n gàràfà mọ́ká ẹ̀yìn golúmọ́ lóde Ẹ̀gbá Aláké o àṣẹ wọ́mú lórókè o mo ní nàmúnàmú kúkú lóró kú ọmọ rò pàgé ọmọ rò pọ̀ ọ̀pẹ ọmọ rò pa gbàgùdánù pókìlì àwọn bàbá rẹ̀ Ẹ̀gbá ló wà ní báyìí sí ẹ̀yin lẹ́ni bá wà lókè bẹ̀hùn òṣìlẹ̀kùn palẹ̀kùn dé tí wọ́n pókílé àwọn bàbá rẹ̀ ẹ̀yin ti Golúmọ dádé owó ẹ ti Golúmọ gòkè ọ̀rọ̀ àṣeyí sàmọ́dún ọdún ayọ̀ ló sì mọ̀ ṣe alájà Mariam ìlọ́wádìílé àwọn yèyé tó gbé bí ọlọ́mọ èmi ò ní rọ́lé apá kan dápá kan sí o ìjẹun lẹ́gbà Aláké níṣẹ́lẹ̀ àwọn yèyé tó gbé bí ọlọ́mọ ọmọ olóró jẹun dákun mọ́ gbọ́dìdọ̀ ẹnu mi ọmọ rò ń ké ojú rẹ̀ mí mẹ́bí nínú ilé àwọn yèyé rẹ̀ ọmọ rò pàgì o ọmọ rò pọ̀ ọ̀pẹ igi abánikọ̀rọ̀ pa lóró pa nínú ilé àwọn yèyé tó gbé bí ọlọ́mọ Ẹ̀gbá ọmọ èrò lọ́ta ọmọ yán tóbu iyán tóbu lóró jẹ ẹ̀yìn ti Golúmọ dádé owó ẹ ti Golúmọ gòkè ọ̀rọ̀ àṣeyí sàmọ́dún ọdún ayọ̀ ló sì mọ̀ ṣe àyà Godspower Èsìgè dákun mọ́ gbọ́ bí ti kó kí ilé àwọn ọkọ rẹ̀ Sinejiro sinogene ogene rugene we Sinejiro wọ́n ní tẹ́wẹ́ bá ti pẹ́ lára ọ̀sẹ̀ ṣe ní ìdán
jọṣẹ aya wọn ní Delta ọmọ ní fọdún ìsòpin lágbára Ọlọ́wọ́n bá alájà Fatima Salam olórin ló pè mí sórí aago ó lọ́rẹ́ mi ní dákun mọ́ bọ̀ wá báńkì wá bá ń kárí dùnú mi ó lọ́rẹ́ bí ọmọ ìyá sálẹ̀ jẹ́ èso onítùyín kálágbára Ọlọ́wọ́n bá ó ló nínú rẹ̀ sálọ jẹ́ ó lọ́lọ́kàn rẹ̀ ó ní kó mọ̀ níjà ọgbà lọ́wọ́ àwọn ọdún ẹ̀ lóde ó wá kọrin sí mi létí ó ọ̀rẹ́ mi mọ̀mọ́ rẹ̀ ọ̀rẹ́ mi mọ̀mọ́ rẹ̀ o kíkú mọ́ pa ìdùnnú àwa ọ̀rẹ́ mi mọ̀mọ́ rẹ̀. tán bá wá ní ìta ló ń kọrin ewì sétí gbọ̀n rẹ̀ Òṣùpá akéwì lèmi jẹ́ èmi la fi jà kéwì tí wọ́n ń wí àfijọ́ akéwì tó gbòde ọmọ wọn lókè o.